ó ní agbára ó lẹ́tìkẹ́ ó gbẹ̀nù tán o ẹ gbọ́ ẹyẹ èèyàn ta ló máa fún ọba orin Fuji King Dr. Saheed Osupa lésì ọ̀rọ̀ bọ́m̀ṣẹ̀lì ọ̀rọ̀ tó jù kalẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí gan ló ń ṣẹlẹ̀ lágboolé Fuji mo rò pé ẹ̀yin èèyàn ti ṣe alábàápàdé ọ̀rọ̀ fọ́nrán kan níbi tí King Dr. Saheed Osupa tí wọ́n ti sọ wípé àwọn mọ àwọn ànábì tó jẹ́ ànábì olórin nínú àwọn olórin Fuji ibẹ̀ náà ti dárúkọ ara wọn wọ́n dárúkọ Òṣùpá wọ́n dárúkọ ànábì Pàṣọ wọ́n dárúkọ ànábì Òbésèré bẹ́ẹ̀ ni wọ́n sì dárúkọ ànábì olóògbé Barrister. mo ń tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú Fuji wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin Fuji o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá bá sí dó ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsà tí kọlọ́mbà àdìfọ̀rọ̀kẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ̀ ni ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mi sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé kò yé ni èmi ni yé ni èmi Ọlọ́run ló ń jẹ́ èmi ni kẹ́dà yé ni èmi ni ẹ má ní àwa ni ẹ yé ni àwa Ọlọ́run ló ń jẹ́ àwa kẹ́dà yé ni àwa. àtìgbà tí ọba orin Fuji tí wọ́n ti sọ̀rọ̀ yìí ni ọ̀pọ̀ ti ń gbà bí ẹni gbàgbà ọtí tí wọ́n ti ń béèrè pé àwọn nǹkan ti ń bínú pé kí ló dé tí ọba orin Fuji tí wọ́n exclude King Wasiu Ayinde K1 the ultimate àti Kollington pé ṣebí iṣẹ́ àwọn méjèèjì náà wá kéré nínú iṣẹ́ orin Fuji ni. Nínú fọ́nrán yìí arákùnrin yìí ṣe àwọn analysis kọ̀ọ̀kan nípa bombshell ọ̀rọ̀ tí King Dr. Saheed Osupa tí wọ́n drop kalẹ̀ yẹn tó dá Gbasgbos kalẹ̀. Arákùnrin yìí jó di mímọ̀ wípé ohun tí Osupa ń try láti jẹ́ kí ó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn fans olórin Fuji òun ni pé tó bá ń sọ pé àwọn wo gan loriginator orin Fuji àti pàápàá ìlú wo gan ló originate iṣẹ́ orin Fuji pé Ìbàdàn ìlú Ìbàdàn ni lóòótọ́ ìlú tó kù náà ń gbọ́ orin Fuji àmọ́ Ìbàdàn tá máa ń sọ̀rọ̀ nípa Fuji àwọn tó ń gbọ́ Fuji àwọn tó ń kọ Fuji Ìbàdàn kéré nítorí ẹ̀ ló fi dàbí ìgbà wípé àwọn ànábì mẹ́rẹ̀ẹ̀rin tí Òṣùpá rí fàásì gẹ́gẹ́ bí ànábì Fuji music industry wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni Òṣùpá dárúkọ pé àwọn tó kù ọ̀pọ̀ wọn ṣe kíni wọ́n emulate kọ̀ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ó wá fi ẹsẹ̀ múlẹ̀ gan wípé Òṣùpá ò ever copy style Barrister o Òṣùpá is an originator kódà Pasuma fúnra ẹ̀ gan originator ni tó ṣiṣẹ́ pé Paso gan ò mọ iye ara ẹ̀ bẹ́ẹ̀ ni kò mọ iye ara ẹ̀ kò mọ̀ pé originator ànábì orin Fuji ló ń gan fúnra lára rẹ̀ ẹ wò ẹyẹ èèyàn mi Gbasgbos tó ń lọ left and right nínú agboolé Fuji lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní agbára gidi mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television lẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television ẹ máa bá mi subscribe ẹ máa bá mi follow ẹ máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri fọ́nrán òun rèé ẹja àjíjọ wò ó. Òṣùpá kíngí bàbá ẹ ṣe sùúrù bàbá ẹ gbágbára lẹ̀ o èmi ilẹ̀ tó fẹ́ dá sílẹ̀ lágboolé Fuji o ẹ ṣe sùúrù o bombshell tí Òṣùpá jùlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n dà pé kí lóṣùpá sọ ọ̀pọ̀lọpọ̀ understand nǹkan tó Òṣùpá mi màá dẹ̀ fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ according to my own view and perspective bí mo ṣe understand èdè tán pè yẹn màá fọ́ tàbá rẹ lómi tó ní nǹkan tó wà contradictory sí àlàyé tèmi fẹ́ ṣe òun náà lè jẹ́ ká mọ̀. Òṣùpá sọ̀rọ̀ nípa Fuji ẹni tó bá dẹ̀ tọrọ sọ òun ló ń sọ. Òṣùpá náà wọ́n mọ old Fuji àwọn dẹ̀ mọ new Fuji. Òṣùpá dárúkọ ànábì Paso Òṣùpá dárúkọ ara wọn wọ́n dárúkọ Barrister wọ́n dẹ̀ dárúkọ Obesere èèyàn mẹ́rin yẹn Barrister Òṣùpá Obesere àti Pasuma. Number one fact tí mo kọ́ rí ń bẹ̀ ni pé Òṣùpá jẹ́ ká mọ̀ pé Ìbàdàn ni originator ló originate Fuji music. Tàbá ń sọ̀rọ̀ nípa Barrister ọmọ Agbájélọ́lá may his soul rest in peace. Barrister Ìbàdàn ni Obesere Ìbàdàn
Osupa, Ibadan. Wọ́n dárúkọ Pasuma, I think he's from Kwara. Osupa àkọ́kọ́ sọ́nù bombshell yẹn, fact alákọ̀ọ́kọ́, Ìbàdàn ní Fuji ti wà originated. And up to today, the fact still remains, ìwọ ní Fuji tí o bá ní strong base, strong hold ní Ìbàdàn, ó ṣe ń ṣeré ni o. Gbogbo state nílẹ̀ Yorùbá wọ́n ti ń gbọ́ Fuji dáadáa o, àmọ́ tí Ìbàdàn yàtọ̀. Ìbàdàn ń gbọ́ Fuji, number 1 yẹn. Number 2, àwọn èèyàn ní kí ló dé tó ń dárúkọ Kollington, kí ló dé tó ń dárúkọ Wasiu Ayinde. Onífújì náà ni Kollington, onífújì gidi ni wọ́n. Àmọ́ Òṣùpá sọ nínú bombshell yẹn wípé ẹ lè fi anointing Jesus Christ, ẹ lè fi wé àwọn disciples ẹ̀. Kí ni nǹkan tó mean? Barrister tó originate Fuji, ló jẹ́ Fuji originator, ẹ wo àwọn tó tara Barrister jáde. Wasiu Ayinde ara Barrister náà ti dìde. Nǹkan tí ó jẹ́ kó Òṣùpá dárúkọ wọn nìyẹn. Wasiu Ayinde ara Barrister náà ti dìde. Nǹkan tí ó jẹ́ kó Òṣùpá dárúkọ wọn nìyẹn. Òṣùpá ti dárúkọ Barrister. Òṣùpá dárúkọ ara ẹ̀. Ẹ wo àwọn tí ó tara Òṣùpá náà dìde. Òṣùpá ò lo style anybody o. Style Barrister ni Wasiu Ayinde fi bẹ̀rẹ̀. Ẹ wo àwọn tí ó tara Pasuma àti Obesere dìde. Tàbá dé dárúkọ Obesere, ìdí tó Òṣùpá ṣe include Obesere ni pé àfẹn tó bá ń tọrọ ẹ̀ jẹ ni o. Nǹkan tí Táyé Currency fẹ́ gbé kalẹ̀ táwọn èèyàn gbà sódì níjọ́ kìíní àná ò ní wípé àṣàkáṣà nínú Fuji music, àṣàkáṣà Obesere ló bẹ̀rẹ̀, whether you like it or not. Ẹ tó bá wò lè deny ẹ̀, àṣàkáṣà nínú Fuji music, Obesere ló bẹ̀rẹ̀ àṣàkáṣà, Táyé dẹ̀ tẹ́wọ́ gbà, while other follows. Ìdí tó Obesere ṣe jẹ́ originator aláṣàkáṣà nìyẹn. Kollington, èèyàn mélòó ló tara bàbá dìde? With due respect to Kollington, he's a good musician. Kollington ti jẹ́ kí ìjà orin èbú, wọ́n ti jẹ́ kó take a better part of his music jù. Ẹwà àtìgbà tí Barrister ti kú náà, rẹ́kọ́dù mélòó ni Kollington release, show mélòó Kollington lọ. Tó bá jẹ́ pé Barrister ṣì wà láyé, mo yín bá yín sọ̀rọ̀ ẹ̀. Bó bá ṣe release record ni Kollington no more release record. Kí wá ló dé tó jẹ́ pé Gbàjíbàrè ló tá àbúrò Kollington. Olórin ni bàbá o, olórin gidi ni wọ́n, Ọlọ́adẹ́jẹ́ ká gbà wọ́n dálẹ̀. Èèyàn mélòó ló tara wọn dìde? Orin tí bàbá ń kọ, tó bí iṣẹ́ tó bá ti ń ṣe táwọn Yorùbá ti tarí ẹ̀ dìde. Ìdí tó Òṣùpá ò ṣe mention wọlé ẹ̀. Ẹ rí pé mo ti clarify ti Kollington àti ti Wasiu Ayinde. Àwọn yòókù tó Òṣùpá dárúkọ yẹn, bẹ̀rẹ̀ látòrí Barrister, Òṣùpá dárúkọ rẹ̀. Obesere, ọba aláṣàkáṣà. Pasuma is an institution. Pasuma mọ iye ara wọn ni. I'm telling you, Ọlọ́run dẹ̀ ń jẹ́ kán mọ iye ara wọn. Pasuma ti wọ́n bú jù. Pasuma ìṣó ní ìgbéraga ni. Ní Ìjẹ̀bú ọ̀la, Pasuma mọ iye ara wọn ni. Àmọ́ nǹkan tó Òṣùpá dálẹ̀, ó máa kí gan. Ta ló fẹ́ dóṣùpá lóhùn báyìí? Ta ló fẹ́ dá kíngíkíngí lóhùn? Òṣùpá ò dẹ̀ dín sùúrù lọ títí. Òṣùpá rẹ́dí o, ó rẹ́dí fẹ́ anybody o. Ọlọ́run katapila lòṣùpá o. Ta ló fẹ́ dá jákì lóhùn báyìí? Àdúrà Pasuma ló dẹ́gbà. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, interview Pasuma kan. Wọ́n ní kí ló dé tí Paso kọ́ studio. Paso ṣe ṣí studio kan láti máa
contribution tiẹ̀ fún àwọn upcoming Fuji artists nìyẹn pé láti máa breed wọn kó máa discover talent ni Pasuma ṣe sọ pé àwọn ṣe dá studio yẹn sílẹ̀. Pasuma wá sọ nínú interview yẹn ni pé ẹ̀rù ń bà wọ́n pé in the next 10, 15, 20 years pé ipò wo ni Fuji máa wà. Báwọn ọmọ hip hop artist yẹn wọ́n ti fẹ́ máa kí o moral Fuji pé ìdí nìyẹn táwọn ṣe lo initiative yẹn pé káwọn ṣí studio káwọn máa encourage káwọn máa breed new Fuji artist. Láì mọ̀ pé àdúrà tí Paso ń gbà yẹn báwọn fẹ́ jẹ́ kí Fuji parun. Téèyàn bá ń gbàdúrà lọ́pọ̀lọpọ̀ gbà ó mọ ọ̀nà tọ́lọ́run máa gbà yọ sí ẹ̀. Paso gan òru nǹkan tí mò ń sọ ìjìnlẹ̀ ni. Ìgbà tọ́lọ́run wá máa fi hàn Paso pé ìwọ tó dá kankan mọ̀ Fuji wo ló ń parun. Ọlọ́run wá fi hàn wọ́n láti ara wọn. Nǹkan kékeré kankan ṣẹlẹ̀ táyé kọ́rẹ́nsì sọ̀rọ̀ wọ́n sì gbọ́ bí gbogbo orí social media ṣe lanà nìyẹn. Eré ni àwàdà ni ẹ wò ó bá ṣe ń fà láti dọ̀ jàkí náà tún gbé tiẹ̀ wọ̀ ẹ máa rí nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn tí jàkí yìí o. I'm telling you kíngí ta ló máa dá bàbá lọ. Paso àdúrà yín ló ń gbà Fuji ò lè parun. Gbogbo nǹkan tó wà lẹ́yìn fọ́ọ̀n ni Òṣùpá ti jùlẹ̀ o ọba orin ó kọ ẹ tó bá bóṣùpá fà báyọ̀. bẹ́ẹ̀ rí pé ó ní agbára gidi àlàyé lẹ gbọ́ tarakùnrin yìí tóun náà tún ṣe nípa bọ́rọ̀ ọ̀hún bó ṣe yé mọ́ ó ní ohun tí Dr. Saheed Osupa tí wọ́n ń gbìyànjú láti jẹ́ òye everybody ni wípé àwọn tó pè ní ànábì Fuji yìí àṣẹ wípé àwọn gan ni originator orin Fuji pé ọ̀pọ̀ nínú àwọn olórin tó sì kù wọ́n emulate kọ̀ọ̀kan nínú wọn ni ṣé lóòótọ́ ṣe orí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ lọ́kàn tí yín ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ máa sọ opinion tí yín sí comment ìbéèrè tó sì béèrè pé ta ń tó bẹ̀ tí ó wàá dá Òṣùpá lóhùn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ẹ gbọ́ lóòótọ́ ta ló tó bẹ̀ tó máa tàkú láyà ẹ máa jọ opinion tí yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook bẹ́ẹ̀ yóò bá tí ì follow wa lórí Facebook tẹ́lẹ̀ link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ó dàbọ̀.